tí wọ́n bá wá sọ keynote speech àwọn náà ni bàbá wa Professor Ishaq Oloyede, the JAM registrar, tí wọ́n dẹ̀ jẹ́ Secretary General Supreme Council for Islamic Affairs. فليتفضل مشكورا. أهلا وسهلا ومرحبا بكم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم على أشرف المرسلين محمد وعلى آله وصحبه ومن دلك مطلقه إلى يوم الدين. آمين. قل الحمد لله والسلام على عباده الذين اصطفى. الله خير أما يشركون. السلام عليكم ورحمة الله وبركاته. Mo wà ní abẹ́ instruction to strict. Bí bẹ́ẹ̀ kọ́ ni ṣe ni bá máa yà sọ́tún máa yà sókè láti kí gbogbo ẹni tó wà níbí. But àyà Ọlọ́run yẹn ti bá mi kí gbogbo ẹni tọ́lọ́run ọba tó ṣàlẹ́ṣà. Nígbà tí àwọn òdìrí ti give to directive, lẹ́sẹ̀kẹsẹ̀ ni àyà yẹn wá sí mi lórí pé àyà yìí ló ti kí tó bí èmi ṣe tún fẹ́ máa sọ gbogbo ẹni tọ́lọ́run ṣàlẹ́ṣà pátá mo kí n. But mi ò kọ́ lè bẹ̀rẹ̀ láì sọ wípé àwọn tí Ọlọ́run ní kí ó gbé ètò yìí kalẹ̀, àwọn bàbá wa kéwúlérè àti gbogbo àwọn imam àti àfà tí wọ́n wà níbí, tí ó wá jẹ́ wípé Ọlọ́run pọ́n wọn lé pẹ̀lú ìjókòó yìí lórí bàbá wa Láìlúwà Àwùjalẹ̀ ti Ìjẹ̀bú. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nígbà tí mo wà nílùú òkè tí wọ́n pè mí pé àwọn mùdírì ní mo gbọ́dọ̀ wá sọ̀rọ̀ níbí lẹ́nìí, mo rò pé kò ṣeé ṣe, bọ̀ mi ò lè sọ fún wọn pé kò ṣeé ṣe. Mo wá sọ fún àwọn wàkílù tí wọ́n pè mí pé kò sí tíkẹ́ẹ̀tì tí máa fi padà, tí n bá dẹ̀ fẹ́ padà máa ní ìfà máa ná tó 6 million láti fi change tíkẹ́ẹ̀tì mi láti Philadelphia wá sí Nàìjíríà. Wọ́n ní ẹni tó wọ́n kàn ní sọ fún ẹni pé ìwọ ló máa give lecture. Ó wá di dandan, but Ọlọ́run ó mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀, Ọlọ́run wá ṣe ní ìrọ̀rùn tó fi jẹ́ pé bíbẹ̀ ẹ̀kọ́ ọ̀la ni èní ni mo ti rò pé máa dé sẹ́kọ̀ọ́ tí máa dẹ̀ jí lọ sí Ìlọrin torí ètò míì nílọrin lọ́la. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run jẹ́ kó rọrùn. Ẹlẹ́ẹ̀kejì ni pé tí n bá wá bí tí n bá sọ̀rọ̀ rárá, kí n kàn sọ fún yín pé ní tèmi o, gẹ́gẹ́ bí Secretary General Nigerian Supreme Council for Islamic Affairs, mo bá League of Imam And Alfas, mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Nítorí ńgbà tí wọ́n pè mí, n tó wá sọ́kàn mi ńgbà tí wọ́n pè mí, mo ń kọrin kan ńgbà náà lọ́wọ́. Mo ní akéwúlérè kò máa sọ tẹ́mọ̀ o, ẹ bá wa dúpẹ́. Akéwúlérè kò máa sọ tẹ́mọ̀, ẹ bá wa dúpẹ́. Ó ní ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀yin bàbá ìpé Ọlọ́run jẹ́ kẹ́ ẹ múra yín gbọ́, kẹ́ ẹ jẹ́ kí nǹkan tí ò tó nǹkan dà yín rú. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run aláàánú tó lọ á pẹ̀lú yín. Wọ́n wá ní kí n sọ̀rọ̀ lórí kí ló ń jẹ́ àti fikún ìṣọ̀kan ní ilẹ̀ Yorùbá. But pẹ̀lú ìyọ̀ǹda mùdírù, ní títorí pé òyìnbó mo kọ ìwé yìí, mo dẹ̀ ti kọ́ 24 pages ní, but mo ti kó fún yín.
mo máa summarize ẹ̀ but máa sọ paragraph kan lóyìnbó kí n tó wá sọ òyìnbó Yorùbá fún ìdí àwọn èèyàn tí wọ́n ń rí wa. Today, we gather under the auspices of Prof Ishaq Oloyede Walulama fi Biladi Yoruba, the League of Imam And Alfas Yoruba land, to discuss a theme of paramount importance, strengthening Islamic unity and progress in Yoruba land. The gathering here today in Ijebu Ode is not merely a meeting of minds, it is a call to action, a reminder of our shared heritage, a declaration of our collective commitment to advancing Yoruba land. Today's gathering aims to reflect upon our history from 1962, when Sheikh Adam Abdullahi Al-Marhum Sheikh Adam Abdullahi Al-Ilori championed the establishment of League of Imam And Alfas, to assess our present and chart a course for a united and progressive future for Muslims in Yoruba land. We are here to understand our community's pivotal roles in the past, acknowledge the challenges we face due to disunity, and explore practical steps towards achieving greater cohesion and development. In my speech, therefore, today, I intend to give the historical context of Islamic unity in Yoruba land, highlighting the contributions of key cities of Lagos, Ibadan, Ilorin, and Iwo. I will then explore Muslim communities' social and economic contributions, particularly in public space. Following this, I will discuss the detrimental impact of disunity, how it has hindered us, and I will conclude with a path forward, outlining strategies of strengthening unity and foster progress, focusing on the role of Robita in leading this transformation. In tí mo fẹ́ bá wa sọ, tí mo ti kọ sílẹ̀ nínú ìwé, òun ni pé àwọn tí wọ́n pè mí, wọ́n ní kí n wá bá wa sọ̀rọ̀, wọ́n ti sọ ohun tí mo fẹ́ sọ, ohun tó wà lọ́kàn wọn tí àwọn fẹ́ kí n sọ, wọ́n ti sọ fún mi. Mi ò dẹ̀ ní go out of ohun tí wọ́n ní kí n sọ, ohun tí wọ́n ní kí n sọ náà ni mo máa bá wọn sọ. Wọ́n ní kí n sọ báwo ni ìṣọ̀kan àti ìdàgbàsókè tó wà nílẹ̀ Yorùbá báwo ṣe máa lékún sí i. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, lẹ́yìn ìgbà tí mo ti kí gbogbo àwọn bàbá yìí, mo ní mo kí wọn fún ìdí márùn-ún. Ìkànnú ẹ̀ ni pé wọ́n ṣe irú nǹkan tí wọ́n ń ṣe lénìí. Kéèyàn pé 100 ọdún àbólé méjì, àwọn míì lè ní 62 ni tí wọ́n wá wò pé ìgbà tí bàbá dìde níjọ́ náà lọ́hùn 1962 náà dìde. Bọ̀ ìgbà tó formally bẹ̀rẹ̀ 1964 ni, bọ́ ẹ bá fẹ́ pè ní 60 years ago, bẹ́ẹ̀ bá fẹ́ pè ní 62 years ago. Ìkànnì ẹ̀ ẹlẹ́ẹ̀kejì, òun ni pé wọ́n ń ṣe wélé 2017 ni mo mọ̀ kan ti ṣe wélé gbẹ̀yìn lábẹ́ta. So gbogbo àwa tá a wá látògùn mo bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nígbà tó yẹ pé lẹ́yìn 2017 èní to the best of my knowledge ni mo tún rí pé yóò ẹ̀tún wáyé. Ẹlẹ́ẹ̀kẹta ní tí mo dúpẹ́ lọ́wọ́ yín fún ni pé ẹ fi hàn pàgbàlagbà ní àgbàlagbà tó dẹ̀ ní làákàyè ní. Nítorí tó bá di pé wọ́n ń pe àwọn àgbàlagbà kalẹ̀ tí wọ́n ń bá wọn parí ìjà, nǹkan míì wà ń bẹ nìyẹn. Wọn ò ní jágbàlagbà mọ́. Ó ní mo fi sọ pé akéwú kan wò kò máa sọ tẹ́mọ́ àdúpẹ́. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kò sí ọ̀tẹ̀. Ọlọ́run á jẹ́ kí ọgbọ́n tẹ́ fi tò báyìí, Ọlọ́run á jẹ́ kí ó túnbọ̀ máa wà pẹ̀lú yín. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ, òun ni publicity tẹ́ fún ètò yìí. Ó fi hàn pé elétò ní. Ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀, òun ni ètò. Ẹ̀yin ẹ wo bí ta ní máa wọ bí tí ò ní mọ̀ pé àwọn elétò ló wà ní in charge. Ọlọ́run á pẹ̀lú yín, Ọlọ́run á kún yín. Àwọn bàbá wa tèmi Mudiru Markaz Afisahullah tí Ọlọ́run wá ní kí
wọ́n yìí máa ṣe ètò yìí nínú orí ìpìlẹ̀ tí bàbá fi sílẹ̀. Ọlọ́run kó túnbọ̀ pẹ̀lú wọn, kó dẹ̀ dúró tì wọ́n. Gbogbo làákàyè tán máa fi ṣe àti sùúrù Ọlọ́run kó túnbọ̀ máa fún wọn. Nítorí Ọlọ́run aláàánú tó bá fìyàn sípò kò ní fílẹ̀, gbogbo ohun tó bá nídìí Ọlọ́run máa fún wọn, Ọlọ́run á túnbọ̀ máa fún wọn. Nítorí ẹ lè má mọ̀, gbogbo yín mọ̀ pé Ìlọrin náà ti wá, but èmi mọ̀ pé Abẹ́òkúta náà ti wá. Bàjẹ́ ń lọ bẹ̀ lénìí, mi ní fẹ́ lọ bẹ̀ lénìí ni, nítorí pé bàbá tó bí èmi gbogbo ìgbà kí wọ́n tó fayé lẹ̀, gbogbo ìgbà náà máa ní àǹtí mi ẹni tó lè ń pè ní àǹtí mi yẹn, àwọn ni wálídà mùdírù wa lénìí. So ẹ máa lọ ṣe history, ẹ mọ̀ pé ọmọ Abẹ́òkúta ni wọ́n. Ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, nínú fíkì àbí nínú lógà, wọ́n bá fẹ́ gbé ọ̀rọ̀ kalẹ̀, wọ́n á sọ pé n táwọn fẹ́ sọ yìí o, ìtumọ̀ ẹ̀ ní lásán, pẹ̀lú pé ká ẹ bá mú pé kí ló mìn, wọ́n á tún ní ìsìláhán, pé tá a bá tún wá ní nílùú ẹ̀ báwo ló ṣe rí. Wọ́n sọ bẹ́ẹ̀ lógà, wọ́n sọ bẹ́ẹ̀ nínú fíkì. Wọ́n ní kí n sọ̀rọ̀ lórí ìṣọ̀kan, bí ìṣọ̀kan ṣe máa bó ṣe máa lágbára sí láàrin àwọn mùsùlùmí ní ilẹ̀ Yorùbá. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé wọ́n ti sọ̀rọ̀, ìkọ́nù tí wọ́n sọ ni pé unity àti progress wà, wọ́n fẹ́ strengthen ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì, Islam ni a fẹ́ fi sọ̀rọ̀, kì í ṣe nǹkan míì. Ẹlẹ́ẹ̀kẹta òun ni pé Yorùbá land la fẹ́ sọ̀rọ̀ ẹ̀, kì í sọ̀rọ̀ Nàìjíríà. Tẹ́lẹ̀ ìbájẹ́ bẹ́ẹ̀, aláàkọ́ tí mo kọ́ bí wọ́n bọ̀ tún ilé bèrè dáadáa, òun ni pé àwọn Ẹ̀dó àti Delta yìí ń kọ́, nítorí Yorùbá land nìkan ni ẹ pè, máa sọ̀rọ̀ lórí ìyẹn later. Understanding mi of eléyìí ni pé Islam wà nílẹ̀ Yorùbá, Ọlọ́run túnbọ̀ pẹ̀lú wa, ṣùgbọ́n unity mo fura pé ó wà kò tó, progress kódà kò tó unity. Eléyìí mo wá fẹ́ fi díẹ̀ nínú àsìkò tí wọ́n fún mi láti fi hàn wá pé kí ni ìdí tí mo ṣe question unity, kí ni ìdí tí mo ṣe question progress, and màá dẹ̀ fi hàn wá pé àná tí àwọn bàbá ìfilẹ̀ ó dáa gan, àwa náà láti ṣe nǹkan láti má bà àná yẹn jẹ́, tó fi jẹ́ pé ọ̀la wa á lè dáa. Lẹ́yìn ìgbà yẹn mo wá ṣe recommendations bí lecture yìí bó ṣe máa lọ nìyẹn. Nípa ẹ mọ̀ pé Islam, èmi ìṣẹ̀ máa fáyà fún yín láì máa sọ fún yín pé ntọ́lọ́run wí ní, ẹ mọ̀ pé alákọ̀ọ́kọ́ ntọ́lọ́run kọ́ bá ànábì wa Muhammad sọ nínú Al-Qur'an ní Ikra yẹn kò ní ó det, gbogbo nǹkan lèèyàn lè kà, gbogbo tó bá ń jẹ́kọ̀ọ́ lọ́lọ́run ní kéèyàn lọ kọ́. Scholarship ni ìkan nínú àwọn táwọn bàbá yìí gbé kalẹ̀. Nígbà tí wọ́n dẹ̀ gbé àwọn nǹkan ìkalẹ̀, wọ́n gbé kalẹ̀ pẹ̀lú pé Islam ò lè sí tí ò bá sẹ́kọ̀ọ́, tí ẹ bá ti mú ẹ̀kọ́ kúrò ní Islam, òfìfo kò tẹ̀ sí tó ń jẹ́, nítorí ìbẹ̀rẹ̀ Islam fúnra rẹ̀ ẹ̀kọ́ ni. Nígbà tí Islam dẹ̀dẹ̀, àwọn lọ́balọ́ba wọ́n ṣe pàtàkì nínú ètò nípa pé báwo ayé ṣe máa gba Islam, kódà àwọn tí ò ń ṣe mùsùlùmí nínú wọn. Mo sọ fún wa, Aláàfin Àjàgbó 1650 to 1658, ọba Àdèlé, ọba Kòsọ́kọ́, gbogbo wọn tó títí tí ipò tí wọ́n pé, tí wọ́n dẹ̀ dúró, tí wọ́n dẹ̀ gba àwọn àfáà bíi àwọn onímọ̀ ọ̀rọ̀ wọn, advisor wọn. Mo sọ síwájú sí pé nílẹ̀ Yorùbá a dá mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ láti 1665 ní mọ́ṣáláṣí ti wà níwò, ti Lagos 1774, Ṣakí 1790, Òṣogbo 1899. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ dá àwọn ọ̀dárí, àwọn ilé kéwú náà dá wọn lẹ̀.
nígbà yẹn gbogbo wọn náà mọ̀ pé Ọlọ́run bá sọ pé wà tasimu bihablillahi jami'an wala tafarraqu. Ẹ má ṣẹ̀sìn yín jákujàku, ẹ má pínra yín yẹlẹyẹlẹ. Wọ́n lè ṣe bẹ́ẹ̀. Bákan náà ni àwọn bàbá yìí ni wọ́n ń gbàdúrà gbogbo ìgbà àtẹni tó ń kéwú àtẹni tó ń kàwé gbogbo ọ̀nà máa ní ẹ máa sọ pé wà kú ló rọ́bì zidni ilma. Wọ́n fi àdúrà wọ́n fi kún àwọn ìlú Ìbàdàn ipa tí wọ́n kó nínú Islam, ipa tí Èkó pé, Abẹ́òkúta tèmi gan ti wá, ipa tí wọ́n kó bẹ́ẹ̀ àti ipa tí Ìlọrin pàápàá tó kó nígbà ipa ìdàgbàsókè Islam. Ó tó di pé bàbá wa Sheikh Adam Al-Ilori wọ́n tó wá dìde pé bí nǹkan ṣe rí a gbọ́dọ̀ ní àwọn èèyàn tó máa coordinate affairs. Mo kí President General Muswell tí wọ́n wà ní ìjókòó àti instruction. Wọ́n tó wá dá rọ́bítà lẹ̀ ní 1962 tí wọ́n wá jẹ́ 1964 wọ́n formally proclaim it. Bàbá rí ààyè kan tó wà ń bẹ̀ ni wọ́n rí wípé ẹ̀kọ́ àti ìdàgbàsókè Islam, kò sẹ́ni tó ń sọ̀rọ̀ nípa Islam nílẹ̀ Yorùbá, ni wọ́n ṣe dìde pé n táwọn máa ṣe o ni pé kí àwọn dá ilé ilẹ̀. Wọ́n ti dálẹ̀ kan tó dá Nigerian Supreme Council for Islamic Affairs sílẹ̀. Kì í ṣe pé lẹ́yìn ẹ̀ níbi tí West wà, West ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ ń gbà yẹn, bọ̀ nísìn ẹ rántí o wípé kò sí Ẹdó àti Delta lára yín mọ́, nítorí gbogbo àwọn tí ẹ kó tẹ́ ẹ sọ̀rọ̀ wọn mi ò rí ìmáàmù Ẹdó àti Delta ń bẹ̀. But kí lẹ máa ṣe nípa ìdàgbàsókè Islam ní Ẹdó àti Delta kẹ́ tó jù wọ́n lẹ̀? Àwọn náà dá ASMON lẹ̀. ASMON yẹn ni Supreme Council ni wọ́n recognize wọn, that is the Assembly of South Muslim Organization in Nigeria, tó ń coordinate affairs wọn. Kì í ṣe lẹ́yìn nìkan, tó bá pé ìgbésẹ̀ tí bàbá Sheikh Adam Al-Ilori tí wọ́n gbé kalẹ̀ ni, ó yẹ kẹ́ ẹ ti lè pe àwọn ẹgbẹ́ yín tó wà ní Ghana, tó wà ní Benin Republic, tó wà ní Togo, bẹ́ẹ̀ bá ti ẹ̀ lè pe Áfíríkà, ó yẹ kẹ́ ẹ ti lè ránṣẹ́ tí mọ́ọ̀mù kọ̀ọ̀kan ní gbogbo àwọn countries láti wá jókòó pẹ̀lú yín láti fọ́ọ̀mù League of Imam And Alfas ní gbogbo West Africa. Àwọn bàbá yìí nígbà tí wọ́n dá ilé ilẹ̀, ipa tí ìdásílẹ̀ tí wọ́n dá rọ́bítà lẹ̀ tó kó ó pọ̀ púpọ̀, òun ló fà á tí wọ́n fi dá Council of Ulama lẹ̀ ní Northern Nigeria. Pé bí àwọn rọ́bítà tí wọ́n wà ìpọ́nrí ipa tí àwọn àfáà yìí kó, àwọn náà dá àwọn tí àfáà lẹ̀ ní Òkè Ọya. Yàtọ̀ sí eléyìí, ipa ọ̀pọ̀lọpọ̀ ni àwọn bàbá tí wọ́n wà nígbà yẹn tí wọ́n ti kó. Mo fẹ́ sọ díẹ̀ fún wa, tẹ́ ẹ bá ti rí gbogbo ẹ̀, ẹ rí pé Islam ó wà lórí gbogbo nǹkan tí à ń ṣe. Báwo èèyàn ò ṣe fẹ́ wa tó ní Nàìjíríà wọn ò rí bí fi wá sí. Nítorí kódà Yorùbá tẹ́ ń sọ, ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ tẹ́ ń sọ lábáwá lẹ́ ń sọ, àtàlàáfíà ni o, àti ṣẹ̀ríà ni o, àtàlùbọ́sà ni o, gbogbo nǹkan tẹ́ ń sọ ó fi hàn pé Islam wọ́n ti pákéjì ẹ̀ mọ́ wa lẹ́rù nígbà táwọn bàbá yìí wà láyé. Mo sọ pé báwọn ṣe rí nìyẹn, mo wá sọ pé lẹ́yìn kí là ń ṣe, mo fẹ́ tọ́ka sí irú ọjà kan tí wọ́n dálẹ̀ ní Ìwó láìpẹ́ yìí tí àwọn mùsùlùmí fi hàn wípé bó ṣe yẹ kí àwọn mùsùlùmí kó máa ṣe nǹkan nù. Nígbà tí bàbá wa Sheikh Adam Al-Ilori tí wọ́n dá mọ́kà sílẹ̀ ní Abẹ́òkúta kó tó di pé ó di èrò Èkó, tí àwọn bàbá wa Sheikh Al-Adabi táwọn náà dá ilé
ẹ̀kọ́ tiwọn náà sílẹ̀ lẹ́yìn tiwọn wọ́n fi ṣe ìtànkásókè ẹ̀sìn Islam ní ilẹ̀ Yorùbá. Bàbá nígbà yẹn ẹ wò tẹ́ ẹ bá ní ká ní first secretary general league bàbá ni wọ́n dálẹ̀ wọn ṣe president general secretary general ni Murshidu ni wọ́n ń gáìdì league ni Ọlọ́run aláàánú jùlọ tó fún wọn ṣe á fún gbogbo wa ṣe. Lẹ́yìn ìgbà yẹn wá sọ pé nísìnyí gan àti ṣe ọ̀pọ̀lọpọ̀ mo tọ́ka sí bá a ṣe bí àwọn mùsùlùmí kan ṣe dá Crescent University lẹ̀, Alikman University, Kalam University, Fante University, Summit University, Muhammad Kamaldeen University, àti pé ní Morkas ní Agége láti 2024 ọdún tá a wà yìí ìjọba ti fáwọn náà ní ààyè láti lè àwọ́ọ̀dù dìgírì ní inú Morkas tó yẹ pé tọ́mọ bá ti wọ́ bẹ̀ tó máa fi jáde nígbà bá máa jáde tó bá ti ní gbogbo ìwé tó yẹ kó ní á jáde pẹ̀lú dìgírì tí ò yẹ ká gbọ́ lọ́wọ́ ọba tóbi. Mo wá sọ síwájú sí wípé àwọn olóṣèlú wa pàápàá wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà. Ẹ rántí Adégòkè Adélabú, ẹ rántí Dáúdà Adégbénró. Ìtẹ́mi máa ń rántí orin kan tá a máa ń kọ ní àwọn stars wa náà máa ń sábà kọ orin yẹn fún wa tó bá wá kíláàsì ìjọun ní Morkas. Wọ́n á ní bàbá sọ pé tọlọ́run bá ṣe ti Dáúdà báwọlé Dáúdà Adégbénró, tọlọ́run bá ṣe ti Dáúdà báwọlé fúnra Ọlọ́run ni ó fún wa lọ́rọ̀ sọ, fúnra Ọlọ́run ni ó. Ìyẹn ó typify ó fi hàn how conscious the ulama wà wọ́n wà involved nínú tó ń lọ wọ́n kó wọn mẹ́rù ní tìtorí wípé wọ́n mọ ohun tí ó ń lọ wọ́n dẹ̀ ń participate actively nínú ẹ̀. Ọ̀rọ̀ àyè ò sí púpọ̀ mo wá sọ nípa ipa tí àwọn ààrẹ mùsùlùmí gẹ́gẹ́ bí Alhaji wa Abdulaziz Àríṣekọ́lá Ọlọ́run kó fi ọ̀run kẹ́ wọn tí wọ́n ṣe pẹ̀lú pé wọ́n kó owó wọn wọ́n kó lẹ̀. Mo sọ ń pa MKO Abíọ́lá tó dá Sùlẹ́álẹ̀ ní Abẹ́òkúta, ó dá Concord lẹ̀ tó fi ń propagate among other things Islam. Mo sọ̀rọ̀ ń pa wáyé wá ṣe rere ní Ọ̀ṣọ́ṣà. Mo wá sọ̀rọ̀ nípa Muslim Ummah of South West Nigeria tí ó jẹ́ pé nínú àwọn báwo lẹ ṣe máa gbé ṣe tó yẹ ká ẹ ṣe lára tí wọ́n dálẹ̀ lára ẹ̀ ní Muslim tí bàbá wa League of Imam tí wọ́n ti sọ̀rọ̀ sí. Mo sọ̀rọ̀ pa Alhaji Sharafa Ṣọlá, Wálé Babalákin, Rájí láti Òkè Ògùn, Ali Yusuf Ali àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà láti tanná ẹ̀sìn Islam. Mo wá sọ nípa Lotus. Ẹ wo Lotus nínú àwọn nǹkan tí Yorùbá land tó gbé sí Islamic banking òun ni Lotus tí wọ́n dálẹ̀. Mo sọ̀rọ̀ ń pa yẹn náà àti bẹ́ẹ̀ bí Jais àti Taj tí wọ́n wà ń bẹ̀. Mo wá tẹ́kẹ́ rántí o pé àwọn bàbá ti wà nígbà yẹn ẹ rántí kí àwọn míì tó dá bank lẹ̀ àwọn náà kọ́kọ́ dá Islamic Bank of West Africa sílẹ̀ lẹ́kọ̀ọ́. Islamic Bank of West Africa. Ẹ wo orú vision táwọn bàbá yìí ní tí wọ́n sọ Nigerian Bank o wọ́n sọ̀rọ̀ Islamic Bank for West Africa. Àwọn bàbá tó bí wa rè o. Ẹ wá wò lénìí ń bo ní nǹkan wà. Àwa bẹ̀rẹ̀ lẹ́yìn ní gbogbo north Jama'atu Nasir Islam the Nigerian Supreme Council náà rí pé àwọn náà ń coordinate. Muslim ló ń coordinate Islam ní South West. Sermon ló ń coordinate Islam ní South East. Asmon ló ń coordinate Islam ní South South. But àwọn tó ń jẹ́ ẹgbẹ́ tí à ń sọ yìí
wọn ò lè jẹ ẹgbẹ́ tí ò bá sí àfààní wọn nítorí mandate tí wọ́n fún wọn láti Nigerian Supreme Council. Ẹnu mi gbà láti sọ òun ni pé kẹ́ ẹ tó lè sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ fún Islam, àwọn èèyàn mẹ́rin kan gbọ́dọ̀ wà nú yín. Táwọn mẹ́rin yẹn bá ti sínú yín rọ́rọ̀ sọ. Ìkọ́nú ẹ̀ ni pé àwọn àfáà wọ́n gbọ́dọ̀ wà nú yín. Gbogbo ń tẹ́ ẹ fẹ́ sọ yìí ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ wà ń bẹ̀. Ní ilẹ̀ Yorùbá, League of Imam And Alfas ní ilẹ̀ Yorùbá, òun ni ẹgbẹ́ tí Supreme Council sọ pé ọgbọ́dọ̀ ẹ̀ẹ́dẹ̀rí pé gbogbo tí Supreme Council bá fẹ́ ṣe wọ́n bá tiẹ̀ sọ fún Muslim, wọ́n á tún sọ pé Muslim ẹ̀wọ̀n ńgbà tí wàhálà kan ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ láìpẹ́ yìí, wọ́n sọ pé ẹ̀yin League of Imam ẹ̀yin èèyàn tó máa tún ṣe káwọn Muslim káwọn èèyàn mẹ́ta láti kún yín nítorí ọ̀rọ̀ Islam ni. A mọ̀ yí pé àwọn àfáà àwọn ni wọ́n ní iṣẹ́ Islam láti gbé dání. Gbogbo ẹni yòókù tó bá ń kún wọn ó ń kún wọn ni. Ìyí tí a fi wá sọ yí pé wọ́n gbọ́dọ̀ ní alákọ̀ọ́kọ́ àfáà, ẹlẹ́ẹ̀kejì àwọn Form 1 gbọ́dọ̀ wà ń bẹ̀, ẹlẹ́ẹ̀kẹta àwọn youth, either MSS lẹ́pẹ́ ní o, nàkọ́mí ò lẹ́pẹ́ ní o, Muslim corpus ní o, wọ́n gbọ́dọ̀ wà nú ike tó lè di ìtí Supreme Council. Ẹ wá wò, mo wá lọ síbi wàhálà tó wà lóde ń sìn. Ẹjọ́ ṣe mọ̀ pásítọ̀ tí mo ní òpọ̀, mo dẹ̀ mọ̀ pé mo dúró ní fi kún àsìkò mi. Mo mọ̀ pé nínú wàhálà tó wà ní ìlú tí àwọn bàbá wa ti ń dá sí láti ìgbà tí wọ́n ti dá tí Islam ti délẹ̀ Yorùbá, ìkan náà ni ilé ẹ̀kọ́, ìkejì ni pé báwo lọ̀rọ̀ mùsùlùmí ṣe máa tókè nínú ọ̀rọ̀ òṣèlú, wọn ṣe ní kó wa mẹ́rù, ìkẹta nínú ẹ̀ òun ni ọ̀rọ̀ ṣẹ̀ríà, pé a sọ pé kán fi ṣẹ̀ríà ṣe Islam, bọ̀ tá a bá fẹ́ ṣèyàwó, tá a fẹ́ ṣòkú, tá a fẹ́ ṣe gbogbo afẹ́ pín ogún, ẹ jẹ́ ká fi ilẹ̀ fún Islam gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn mùsùlùmí wà. Àwọn nǹkan tá a mú dání nì tá a dẹ̀ ń ṣe. Tẹ́ ẹ bá rí crisis tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ omi lẹ́kọ̀ọ́ ní 1908, ẹ̀rí pátá àwọn mùsùlùmí wọ́n jà, ìlèmọ́mù wà, àwọn kan jọmọ́ wọ́n bára wọn jà, ẹ lọ wo history, ó wà nínú tí mo kọ síbí. But kí ni disunity ló ti kó bá wa o? Ìdí disunity tó ti kó bá wa òun ni pé àwa ló lórí mọ́, oníkàkùn kọ̀ ń ṣe, kò tiẹ̀ sáfà pàápàá mọ́. Anybody tó bá ti lè lọ kí àléébù bá ta ṣá, òun náà ní àfáà lòun, òun náà dẹ̀ máa dájọba tí ẹ̀ ṣe, á dẹ̀ máa dàrú lọ bó bá lè dàrú. Kò dẹ̀ sẹ́ni tó lè kọ pé wá dákẹ́ ń bẹ̀. A lose leadership, ìyẹn dẹ̀ ṣe pàtàkì. Ẹlẹ́ẹ̀kejì òun ni baseless fragmentation, ká máa bára ẹni jà sí nǹkan tí ò nídìí. Ẹ lọ wo ohun tí Quran sọ ní Quran orí 3 ẹsẹ̀ 7 níbi tí Ọlọ́run ti sọ fún wa pé òun sọ Al-Qur'ani fún wa kó lè máa jẹ́ ìlànà fún wa. Nínú ẹ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé kàn lórí, àwọn nǹkan míì wà tí ò yé wa o, ṣùgbọ́n àwọn tó bá fẹ́ dàlúrú tí ò yé wa yẹn ni wọ́n máa emphasize láti lè dá fìtínà lẹ̀, láti lè máa wá ẹni tí ò sọnù. Whereas àwọn tó jẹ́ àfáà wọ́n mọ̀ pé eléyìí ò necessary nítorí gbogbo àwọ̀ Ọlọ́run la wà. Ẹ jẹ́ á bi ara wa léèrè, kí là ń jà sí gẹ́gẹ́ bí mùsùlùmí? Àwọn ẹlẹ́sìn míì wọn ò rí unity táwa ní. We do not disagree on which day of the week is our Jumu'ah service. There is no disagreement. We do not disagree on which month the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam was born. We do not disagree on the number of rakah that we will have and how many prayers we are supposed to do in a day. Ramadan is not contested. Nobody says Ramadan should be in Muharram. Why are we then disunited? What happens is that we take flexibility of Islam for incompatibility.
Islam is a flexible religion. Flexible. But tó bá ti di pé mú nǹkan kan tó ti lé ẹ mọ̀ pé Islam kọ́. Tí nǹkan kan bá ti lé tó di kan ẹ mọ̀ pé Islam kọ́ torí pé Ọlọ́run ò gbé ònira fún wa, ìrọ̀rùn ni Ọlọ́run gbà fún wa. Ó wá di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Mo wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ ká ṣe, mo pe àkíyèsí wa sí ipa lónìí. A máa sọ pé Balógun ó wà ní Abẹ́òkúta, Ishaq Oloyede ó wà ńlọrin, Ọlọ́ṣọ́ ó wà ńbàdàn, gbogbo wọn tẹ́ ń dárúkọ yìí àwọn nǹkan kan làwọn bàbá yìí ṣe tí wọ́n fi ní wọn o. Nígbà tí gbogbo wa kúrò nílé kéwú, ibi tá a lọ ní tó fi di pé a lọ ń jáwé mọ́nú kéwú wa, certificate in Arabic and Islamic studies àti diploma. Kódà ẹnu mi ò gbà ní ìbá sọ pé kódà àwọn bàbá wa tán jẹ́ president general gbogbo àwa ọmọ Morkaz diploma lẹ́rọ àwọn náà fi náà lọ já mọ́ fún tó di pọ́n ní degree wọ́n wá ní PhD. University of Ibadan ló bẹ̀rẹ̀ diploma yẹn. Wọ́n pa diploma yẹn tó gbé gbogbo ẹ̀bùn fẹ́ẹ̀ lè ní gbogbo ẹni tó ń teach Arabic and Islamic studies nílẹ̀ Yorùbá 80% wọn diploma Arabic àti certificate Arabic University of Ibadan ló train wọn. Ó kú mọ́ra lọ́wọ́. Kódà Fẹ́mi Abbas gbogbo wọn yẹn certificate yẹn náà ṣe ó kú mọ́ra lọ́wọ́. Mo rò pé wọ́n dá kan lẹ̀ ní ọ̀sọ̀ọ̀sà bákan oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ń pa ẹ̀. Mo wá fẹ́ sọ fún wa unity kò lè ṣẹlẹ̀, unity tá à ń fẹ́ àti progress kò lè ṣẹlẹ̀ tá a bá ní structure. Àwọn lèmọ́mù wọ́n ṣe pàtàkì, ẹni tó bá ní lèmọ́mù ò ṣe pàtàkì ó ń tanra ẹ̀ jẹ ni. Ẹni tó bá ní àáfàá kò ṣe pàtàkì òun ni ò mọ ohun tó ń ṣe, nítorí pé àwọn ni bedrock of Islam. Ṣùgbọ́n tí ò bá sí èèyàn tí lèmọ́mù bá kéwúdé aládọ́ àmì àwọn èèyàn ti kó lẹ́yìn ẹ̀ o. Ẹran ti tàràkúkà kọ́ ìmọ̀, mo gbọ́ pé lè tàràkúkà wà ní Ijebu Ode tó mi ní sọ̀rọ̀ lọ́bẹ̀ mo fẹ́ parí àbí. Ní ìdí eré ẹran ti pé ó bẹ̀rẹ̀ ìgbàjọmọ̀ wẹ́jọmọ̀, wọ́n bẹ̀rẹ̀ jọmátù tẹ́kúyà tí Professor Balógun gbèsè, ẹran ti tẹ́lẹ̀ Olúkọ̀yà ó bẹ̀rẹ̀ Nigeria Muslim Council, ẹran ti MKO Abiola tó dá National Sharia Council of Nigeria sílẹ̀, ẹran ti bàbá wa Ríṣekọ́lá ó dá Grand Council for Islamic Affairs sílẹ̀. Gbogbo eléyìí ni precursor Muslim. Wọ́n ń ṣe pé kí wọ́n lè fi kó gbogbo wa jọ, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ́lẹ̀ o kó tó wá di pé bí ọdún mẹ́wàá sẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ Muslim. And I'm saying, and I say it clearly, in the I strongly advise the Robita to utilize all available resources to forge unity and cohesion in Yoruba land. The Muslim Ummah of Southwest Nigeria, Muslim, tries to coordinate, not to lead, to harmonize, not to dictate, to promote, not to champion, and to be part of the vanguard for the whole community in Southwest. There should be a strong strategic partnership with Muslim in order to rescue Islam from oppression instead of trees of personal aggrandizement in which many of us are involved. The Muslim rulers in Yoruba land, just as the Muslim political office holders, should be assigned specific role. I said Muslim traditional ruler, emphasis on Muslim. The fear of the assumed involvement of Yoruba traditional ruler in shirki practices is being substantially allayed
by the commendable activities and affirmation of the following people. Kí ni mo sọ? À ń pè àwọn ọba sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa tá a bá tiẹ̀ máa pè wọ́n, à ń pè wọ́n kán dá sí díẹ̀ nítorí àwa ní òṣùọ̀. Mo rántí pé lẹ́yìn ìgbà tí mo di Secretary General Supreme Council, Nigerian Supreme Council, Sultan pè mí ńjọ́ kan, wọ́n ní kí n kọ lẹ́tà, àwọn ti gba àṣẹ lọ́dọ̀ President pé ká yan ẹnìkan sí ipò kan. Sultan pè mí ní ọba kan nílẹ̀ Yorùbá. Sultan pè mí lákọ̀ọ́kọ́, mi ò dáhùn. Ó pè mí lẹ́ẹ̀kejì, mi ò dáhùn. Nígbà òde alẹ́ ìjọ́ kan láago kan òru wọ́n bá pè mí. Pé Secretary General ó gbọ́ pé mo ní pé kó kọ ìwé sí àwọn ẹni ìní. Nígbà tí wọ́n sọ báyìí, mo wá ní Sultan, Ọlọ́run jẹ́ kọ́lá yín pẹ́ o. Ẹ̀yin lọ́pọ̀lọpọ̀ oore tẹ́ ń ṣe sọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ tọ́lọ́run bá dẹ́bìtì yín díẹ̀ ló máa kù. Èmi ò ní kọ lẹ́tà sí ẹni yìí o, nítorí wípé mi ò ṣú ọ̀pẹ ẹni yóò kí ṣẹbọ o. Mi ò dẹ̀ lè wá pé ẹni pé kó wá lọ lead àwọn Muslim lọ sí Mecca o. Nítorí tí wàhálà ẹ̀ bá dé nínú sàárè pẹ̀lú èmi àtọlọ́run ẹ̀dín síbẹ̀. So bá wa Sultan ló padà kọ ìwé ọ̀hún. Ní tí mo fi eléyìí sọ ni pé ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ó ti fi hàn pàápàá jùlọ nǹkan kan tó ṣe tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀, òun ni role tó play lórí ọ̀rọ̀ bọ́n ṣe máa sin ọba tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ òfin lénìí ní Ogun State. Òun ló sọ pé anybody téèyàn kan bá ní la ilaha illallah ọba lòun tó bá kú ẹnìkan kan ò gbọ́dọ̀ gbé òkú ẹ̀, wọ́n gbọ́dọ̀ sin gẹ́gẹ́ bí mo mọ̀ pé àwọn tó mọ̀ ń pa bàbá àjíní wà ń bí ìtọ́jòkó tó ń jẹ́ secretary government nígbà yẹn. Adẹ̀dí sí ọba mùsùlùmí bẹ́ẹ̀. Àwọn alákọ̀ọ́kọ́ tí bàbá yìí ṣe ẹlẹ́ẹ̀kejì kì í ṣe mùsùlùmí. Wọ́n pe ọba kan ní Adédàpọ̀ Adéwálé Tẹ́jú Oṣó Kárùn Wídì Third Òṣìlẹ̀ Òkè Ọ̀nà Christian ni. Bọ̀tún náà jáde pátápátá ló sọ fún yín pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹbọ nítorí pé tóun bá kú òun nìkan ló máa kú ńbẹ̀. Òun ò ní nǹkan kan ṣe ó dẹ̀ ń ṣọba náà ó dẹ̀ ń rí ṣe. Bákan náà ni Olúwo ti ìlú Ìwó òun náà sọ bẹ́ẹ̀ ó dẹ̀ jáde. Gbogbo àwọn bàbá yìí ẹ jẹ́ ká kún wọn láti lè rí pé wọ́n sọ wọn nǹkan tí wọ́n wá fẹ́ ṣe. Mo wá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ká àwa ọ̀dọ́ lára. Ìkànnú ẹ̀ òun ni ọ̀rọ̀ hijab ní school. Káwọn ọmọ obìnrin wa tán bá gba ìbòrí lórí àwọn ọmọ yín wọ́n á gba pátánì wọn tó bá yà. Ẹ jẹ́ kí àwọn mùsùlùmí kan lè ní fíṣọ̀ Islam. Pé ara fíṣọ̀ wa ni pé àwọn obìnrin wa wọ́n lo hijab. Kan skáàfù kékeré tí wọ́n ń fi sórí lásọ̀. A sọ pé kọ́ da nǹkan kan bojú. Kí la wá fi ṣe yín tẹ́ fi máa sọ pé àwọn ọmọ wa ò lè lò? Ẹ wo ohun tó ṣẹlẹ̀ l'Ọ́ṣun, tó ṣẹlẹ̀ l'Ékòó, tó ṣẹlẹ̀ ní Kwara, tó ṣẹlẹ̀ l'Ọ́yọ́. But àwọn MSS wọ́n lọ sí court. High court ó ti dá gbogbo ẹjọ́ yìí pé àwọn ọmọ mùsùlùmí wọ́n lẹ́tọ̀ọ́ láti máa lo hijab wọn. Court of appeal ó ti dá. Supreme Court ó ti dá. But síbẹ̀síbẹ̀ University of Ibadan àwọn yìí lọ sí court pé àti gbọ́ ohun tí Supreme Court sọ but school tàwọn ní University of Ibadan ìjọba kọ́ ló ní private ni. Ìyẹn ló wà ní Court of Appeal báyìí ló wà ní Court of Appeal. Bákan náà ní Rivers State tí wọn ò tiẹ̀ ń ṣọ̀rọ̀ hijab ǹjẹ́ wọ́n gbọ́dọ̀ kọ́ mọ́ṣáláṣí àbí kán má kọ́ mọ́ṣáláṣí. Rivers State University ó ní wọn ò lè ní mọ́ṣáláṣí. Wọ́n lọ court high court ni wọ́n lè ní. Wọ́n lọ court of appeal ni wọ́n lè ní. Ìjọba Rivers tún ti appeal lọ sí Supreme Court. Gbogbo eléyìí ló yẹ kí ó jẹ́ nǹkan tẹ́yìn bàbá wa tẹ́ máa bá wa mójútó. Mo wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀kọ́ ń kéwú ni wọ́n máa sọ pé ẹ mọ̀ pé àfáà lèmi mi ò lówó. Àfáà ló yẹ kó lówó. Nítorí pé àwọn ẹ̀yàn ọmọbi tó wà ní. Ẹni tí wọ́n bá kọ́ Quran gẹ́gẹ́ bí àkúnkọ̀fẹ́ fún ilé àpẹẹrẹ kan. Nígbà tí mo ń bọ̀ láti Amẹ́ríkà, mo yà ní UK ní London. Mo wá ń béèrè lọ́wọ́ àwọn mùsùlùmí tó wà ń bẹ̀, báwo lẹ ṣe ń kọ́ àwọn ọmọ yín ní láti ké Quran? Báwo lẹ ṣe ń kọ́ wọn ní kíké Quran?
ọ̀pọ̀lọpọ̀ bí wọn online ló ń ṣe. Kò dẹ̀ sí àáfàá tó mọ Quran ké lẹ́nìí tó mọ̀ pé òun lè kọ́yàn ní Quran tó dẹ̀ lè ra íńtánẹ́ẹ̀tì 100 naira 200 sórí kíní ẹ̀ tí ò ní rí 40 pounds lóṣù. 40 pounds tí mo ń sọ yìí. Àwa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ tó ẹ pé wọ́n ń gba 40 pounds lọ́nà márùn-ún. Àlẹ́mọ́ tí 40 pounds mean 2,000 times 40 kí ni ẹ? 80,000. Téèyàn bá gba mẹ́ta ẹ̀, àfáà ṣe máa wá tún sọ pé òun ò lówó lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ la kéwú jọun táàmọ̀ pé tó yẹ ká ṣe ni pé kákọ̀ọ́kọ́ sórí net pé èmi ò lè kọ́ àwọn ọmọ yìí ní Quran wákàtí kan lọ́sẹ̀. Pé o bá ń kọ́ ọmọ ní wákàtí kan lọ́sẹ̀ ní gbogbo àwọn tó wà nílùú òyìnbó l'Amẹ́ríkà ní gbogbo ẹ̀ láti Nàìjíríà mo ní orúkọ èèyàn bíi 10 tó ń ṣe bí kò sí ẹnì kọ̀ọ̀kan wọn tí ò gba 500,000 naira lóṣù. Láti bí náà ti ń ṣe orí Zoom lẹ́tí máa kọ́ àwọn ọmọ gbogbo kéwì ilẹ̀ mọ̀ ló wà lórí but ẹ̀ ń wò pé ibi tẹ́ ẹ fojú rí sí ọ̀nà gbabẹ̀ lọ gbogbo àwọn tí a rò pé wọ́n máa já owó lẹ̀ bùkátà tí wọ́n náà jù wọn lọ Ọlọ́run dẹ̀ ti fún yín ní nǹkan tẹ́ ẹ fi máa rówó tí ọ̀sán yẹn gẹ́gẹ́ bí ẹ ó yẹ ká ṣe ní ìparí torí mi fẹ́ kí àwọn mùdíì sọ pé kí n dúró kí n tó dúró. Ní ìparí mo wá sọ wípé àwọn nǹkan tá a gbọ́dọ̀ ṣeré tá a bá fẹ́ ìdàgbàsókè tá a fẹ́ unity. In tó ń jẹ́ unity ó gbọ́dọ̀ ní àwọn nǹkan wọ̀nyí. Purpose, eléyìí ni benefit àti goal. Ó gbọ́dọ̀ ní confidence, a gbọ́dọ̀ bára wa gbọ́, a gbọ́dọ̀ máa tẹra wa mọ́lẹ̀ ká máa búra wa. Mo sọ nínú bí wípé Ọlọ́run ló máa ń ṣe ní òní sọ eléyìí níta gbangba. Mo sọ nínú lecture pé ọ̀rọ̀ tá a lè bára wa sọ́nù lẹ́kọ̀ọ́. Ẹ wo bí àwọn àfáà lórí social media wọ́n ṣe bá ti Islam àti gbogbo tó ń jẹ́ scholarship Islam àti scholar jẹ́. Débi pé àwọn ọmọ kéékèèké ò wá ní tó máa wọ́n ní respect fún àfàmọ́ nítorí nǹkan rọrùn tó lọ bọ̀tí yẹn ń ṣe tí a máa sọ torí ìyẹn ni àwọn oníwèé ìròyìn máa mú wọ́n máa ní Olóyèdè sọ pé àwọn àfáà ò dá wọn ò ní mú gbogbo nǹkan míì tí a ti sọ ọ̀rọ̀ ọnú ilé nínú ẹ̀tọ́ ó yẹ ká ní round table ká bára wa sòótọ́ ọ̀rọ̀. A gbọ́dọ̀ ní plan, a gbọ́dọ̀ ní structure, a gbọ́dọ̀ ní strategy, a gbọ́dọ̀ ní infrastructure, agenda, a dẹ̀ gbọ́dọ̀ monitor. Mo wá emphasize ìkànnú ẹ̀, òun ni structure. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ìmọ̀ràn tèmi ni pé nígbà fàfà àti imam ṣé Adam Abdullahi lórí ó ti kú. Bàbá kò gẹ́gẹ́ bí àpẹẹrẹ kì í ṣe ààyè ìmáàmù ló wà bẹ́ẹ̀ ààyè ẹ̀ntẹ́ ẹgbà síṣẹ́ ni. Ẹlẹ́kejì òun ni pé mo rò pé ara tó yẹ kẹ́ ẹ ṣe ẹni mo dẹ̀ ṣe plan pé ó kéré jù a gbọ́dọ̀ pé gbogbo àwọn tẹ́ ẹ foyè dálọ́lá tí wọ́n ń gbé oyè káàkiri kárí bàbá tèjì bàbá tibí bàbá tọ̀hún ìyá tọ̀hún ó yẹ kó lè contribute ó kéré jù 6 million naira lọ́dún láti máa fọ́ǹdì sálárì executive secretary tẹ́báyàn. Ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí mo rò pé ẹ ká ṣe òun ni wípé ó yẹ ká dá bureau of patrons and companions sílẹ̀. Bureau of patrons and companions àwọn olóòlè àwọn ọba ẹ̀dẹ̀ máa ní qualification fún ọba tẹ́ ẹ wá sínú bureau patrons and companions. Àwọn companions ni àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí nínú wọn bọ̀ tán dúró déédéé tẹ́ẹ̀rí pẹ́lẹ́ yóò ní ohun tí Islam ní ká ṣe ló ń ṣe àwọn ẹni kẹ́ ìpè companion but àwọn tó jẹ́ patron irú Àwùjalẹ̀ tẹ́ẹ̀yàn sí ipò yìí ẹ fi ṣe ọ̀gá àwọn grand patron bureau yẹn kí wọ́n bá máa fi àwọn ọba tí wọ́n bá dúró ti Islam openly kì í ṣe tó kọ̀ dúró níkọ̀rọ̀ tó lè lanu sọ pé owó la ilaha illallah
irú ọba bẹ́ẹ̀ ẹ fi wọ́n síbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ní tí mo fà sílẹ̀, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ yan múríṣídù fún Muswen tí ó ń gbé àtẹ pé ó ń coordinate àwọn alákọ̀wé àwọn oríṣiríṣi èèyàn ní kíní ọ̀dọ̀ yín ló yẹ kí múríṣídù wọn ti wá tó máa padà fíìdì nǹkan tí wọ́n lọ wọ́n ṣe otherwise nímọ̀ tó lọ. Ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí èmi rò ẹlẹ́ẹ̀kẹrin rádà òun ni pé ẹ jẹ́ kí lọ́dọọdún kẹ́ máa ní nǹkan tí wọ́n ń pè ní General Islamic Consultative Assembly. General Islamic Consultative Assembly tẹ́ ẹ máa rotate ẹ̀ kiri. Tẹ́ẹ̀fò ìdálọ́lá kí ni wọ́n ń ṣe fún Islam tí wọ́n nílé tẹ́ẹ̀ nílé gbé ẹ̀ lé wọn lórí pé wọ́n máa fọ́ǹdì ẹ̀. Kí ẹ máa ṣe ń bẹ̀ Chairman League of Imam àti exec secretary àwọn náà máa organize ẹ̀ níbi tó jẹ́ pé gbogbo organizations pátá ló máa wá fún yín ní àkáǹtì táwọn ṣe lọ́dún kan. Muslim àwábẹ̀ Form 1 àwábẹ̀ àwọn mcan àwábẹ̀ bẹ́ẹ̀ ni bàbá wa ibi tá a bá ṣẹ́ dé ní ibi tá a bá ṣẹ́ dé ní ibi tá a bá ṣẹ́ dé ní ó pè lè dẹ́ ṣe ẹ má ṣe báyìí ẹ ṣe lè báyìí ẹ ṣe lè báyìí ìyá wa. Lẹ́yìn rẹ̀ ó yẹ kẹ́ ẹ ní agenda kí la fẹ́ achieve lọ́dún kí la fẹ́ achieve lọ́dún tó ń bọ̀. Tá a bá lè ṣe eléyìí àgbà yẹn la lè máa sọ̀rọ̀ unity nítorí unity tí ó ẹnu lásán ẹni sọ unity. Bíkà ọ̀dẹ̀ ṣáàṣì amọ̀lá sí fún mi.